tẹ́ ò bá pààrọ̀ Shettima ẹ má retí ìbò kan lọ́dọ̀ wa o. Àwọn onígbàgbọ́ APC Òkè Ọya ló sọ bẹ́ẹ̀. Àwọn àgbà bọ̀ wọ́n ní ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Àwọn aṣáájú ẹ̀sìn kìrìsìtẹ́nì lágbègbè Òkè Ọya ilẹ̀ wa àtàwọn adarí ẹgbẹ́ tó ń ṣàtìlẹ́yìn fún APC kórajọ wọ́n sì ti fà á kékọ́rí. Wọ́n laago ìkìlọ̀ fáwọn alákòóso ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC pé ibi táwọn dúró sí làwọn sì dúró sí lórí ọ̀rọ̀ kí olùdíje fúnpò ààrẹ àti igbákejì rẹ̀ jẹ́ ẹlẹ́sìn kan náà. Àwọn ò faramọ́, àwọn ò sì ní faramọ́, àti pé bí ẹgbẹ́ APC bá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí wọn yóò pàdánù ìbò àwọn àti ti gbogbo ọmọ ìjọ àtọmọ ẹgbẹ́ àwọn pátá. Níbi ìpàdé kan táwọn aṣáájú ẹ̀sìn àti aṣáájú ẹgbẹ́ náà pèsè sí, èyí tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kẹwàá yìí nílùú Àbújá ni wọ́n ti sọ̀rọ̀ yìí. Nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde, wọ́n ní ọ̀rọ̀ tí yóò ṣàkóbá fún ìṣọ̀kan orílẹ̀-èdè yìí ni bí APC ṣe fa aṣíwájú Bọ́lá Tinubu àti Kashim Shettima táwọn méjèèjì jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí kan náà kalẹ̀ láti díje fúnpò ààrẹ àti igbákejì ààrẹ lọ́dún 2023. Wọ́n ní irú ètò bẹ́ẹ̀ kò gbọdọ̀ kẹsẹ̀ járí ní gbogbo ọ̀nà. Wọ́n ní a ti gbọ́ àwíjàre táwọn kan ń ṣe nípa ọ̀rọ̀ yìí pé kò ṣeé ṣe láti fi ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ará Òkè Ọya rọ́pò olùdíje fúnpò igbákejì ààrẹ tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí lásìkò yìí. Ṣùgbọ́n àwa ò gbà pẹ̀lú wọn o. Ohun tó ṣeé ṣe gidi ni. Bí wọ́n bá fẹ́ ṣe é, kí àwọn àgbààgbà ẹgbẹ́ sọ fún igbákejì olùdíje tó jẹ́ mùsùlùmí láti kọ̀wé fipò sílẹ̀, kí ẹgbẹ́ náà sì fi èyí tó àjọ INEC létí. Ìwé òfin ètò ìdìbò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ dòfin láìpẹ́ yìí sọ pé kí òǹdíje tí wọn yóò dìbò yàn kọ̀wé fipò sílẹ̀ ó kéré tán 90 ọjọ́ ṣáájú ọjọ́ ìdìbò. Bí òfin yìí bá kan olùdíje tí wọ́n dìbò yàn, mélòó ni ti igbákejì tẹ́nìkan ò dìbò yàn. Èyí ni wọ́n fi lè pààrọ̀ igbákejì olùdíje fúnpò ààrẹ pẹ̀lú ìrọ̀rùn. Ohun tí ẹgbẹ́ APC bá fi lè rí kírísítẹ̀nì tó kájú ẹ̀ láti darí ètò ìpolongo ìbò wọn fún tọdún 2023 kò lè ṣòro láti rí ẹni tí yóò rọ́pò fún Kashim Shettima. Kí wọ́n ṣàgbéyẹ̀wò ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ tó lóókọ tí wọ́n ti kópa ribiribi nínú ẹgbẹ́ tí wọ́n sì dúró ṣinṣin ti APC látìgbà tí wọ́n ti dá a sílẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ni kí wọ́n lò bó bá ti jẹ́ kìrìsìtẹ́nì. Bí ẹgbẹ́ APC bá gúnjìká sí ìkùnsínú tó ń lọ lórí yíyàn tí wọ́n yan ẹlẹ́sìn kan náà yìí, ìkùnsínú ọ̀hún yóò di ìkórìíra àti ìbínú, èyí sì máa gbégi dínà àṣeyọrí fún ẹgbẹ́ náà lásìkò ìbò tó ń bọ̀. Awuyewuye àti ìyapa tí ọ̀rọ̀ yíyan ẹlẹ́sìn kan náà sípò ààrẹ àti igbákejì dá sílẹ̀ nínú ẹgbẹ́ APC kò mọ sáàárín àwọn kìrìsìtẹ́nì agbègbè àríwá nìkan o. Gbogbo àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì káàkiri orílẹ̀-èdè yìí ni kò fara mọ́ ọ. Bí wọn kò bá sì wá nǹkan ṣe sí i, àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì yóò dẹ́yẹ sí APC lásìkò ìbò, wọn ò sì lè jáwé olúborí àyàfi bí wọ́n bá ṣàtúnṣe tó yẹ sọ́rọ̀ yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.